قلبا مشوقا لا يروم سواك وبحق جاهك إنني بك مجرم والله يعلم أنني أهواك أنت الذي لولاك ما خلق امرؤ كلا ولا خلق الورى لولاك أنت الذي من نورك البدر اكتسى والشمس مشرقة بنور سناك أنت الذي لما توسل آدم من ذنبه بك فاز وأباك اللهم صل على روح تلوكو واجب mọ́mí wá fún mi jìrì náà ìgbà tí wọn ò gbà ọ́ níṣẹ́ pé kó wá hàn wá lè mọ̀ gídádò ni àbí èèyàn rí ni mo rò pé àwọn ọmọ wọn ni gídádò èèyàn gidi ni. Allahumma salli wa sallim ala ruhi sayyidina Muhammadi sallallahu alayhi wa sallam. abẹ́ẹ̀ rí nǹkan ìmìlà ọjọ́ kò tí أنت الذي لما رفعت إلى السماء بك قد سمت وتزينت لشركاء بك قد سمت. ẹwà yìí sókè dáadáa. bẹ́ẹ̀ni ẹni ẹ fi kàn. بك قد سمت وتزينت لشركاء. صل وسلم على روحي سيدنا محمد صلى الله عليه وسلم. èrè kí alájò kó ti gbà náà. sallallahu alayhi wa sallam. ohun àyẹn kò parapọ̀. obìnrin lọ lọ́tọ̀ ọkùnrin lọ lọ́tọ̀. àṣà àwọn àgbàlagbà wọn ní ẹ̀yìn ògbó ẹ̀kọ́ owó ṣùṣù. sallallahu alayhi wa sallam. وبك الخليل دعا سعادتنا وعلى جسده في الأجساد sallallahu alayhi wa sallam. على قبره في القبور. sallallahu alayhi wa sallam. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلامة àmín. صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. àmín. الأنبياء هم السعادة جملة لكن أحمد بينهم هو أسعد. kò sáà nábì Ọlọ́run tí ò ṣoríire. kò sáà nàbí ọlọ́run ọba náà tí ò sóríire. gbogbo wọn ló lóríire yányán. gbogbo wọn ló lóríire yányá. لكن أحمد بينهم هو أسعد. لكن أحمد بينهم هو أسعد. àwọn bí a ti pọ̀ tó ní. wọ́n ti pọ̀ tó ní. ànábì ló ṣoríire jùjùjù. ànábì ló sóríire jùjùjù láàrin wọn. olóde lo àṣàádù fún. تالله أنت لرحمة وسكينة للعالمين ومصلح ومجدد.
ẹni tí ó bá tẹ̀lé ẹni tí ó bá tẹ̀lé ó gbọ́dọ̀ yá ọ̀pá tó kéwòn ó gbọ́dọ̀ yá jẹ́ bí ó bá ti yá jẹ́ kò sínú àwọn al-muqtadina bi. Allah bó ti fi Yorùbá sọ kéwòn o kò sí nínú àwọn al-muqtadina ọ̀nà níbi al-muqtaduna mọ́ kò sí nínú àwọn lẹ́yìn sẹ́mi. Tallahi anta larahmatu láti mú bọ̀ wa sakinatu. ó sì wá ń pè é ní khalifa wọ́n pẹ̀rẹ̀ lálífà mukaddam sheikh imam imam ọ̀wọ́dé makama rahama. ọ̀dẹ ipò pé àánú lọ jẹ́ fáwọn èèyàn rẹ̀ àánú lọ jẹ́ fáwọn gbogbo tí èèyàn bá jẹ́ tí ìbá ti sàánú fún ẹ ti ń tẹ̀lé òfò ní nǹkan náà jẹ́ òfò ní nǹkan náà jẹ́ fún òfò ló jẹ́ fún ọ̀rí wọn ra kalẹ̀ nínú àgbákò nínú àgbákò àwọn ahó tẹ̀lé ọ lásán bàndírì kí ń lù ìyàtọ̀ jẹ náà lù lẹ́yìn rẹ̀. ìyàtọ̀ ọ̀jẹ̀ náà lù lẹ́yìn rẹ̀ o. ọ̀dẹ́pọ̀ rahama ọmọ ẹ̀yìn rẹ̀ ò lè fọ́ láàrin mi pé èmi ni mùrídìí lágbájá. èmi mùrídìí lágbájá. lọ tú láwà ní tiẹ̀ wí ọ. lọ́tù tó nǹkan dábọ̀ lọ́rùn. ìwọ gan dá ọ lé yọra rẹ. ọ̀ lè yọra rẹ. ọ jẹ́ rahama fúnra rẹ gan. Allahu akbar. Tallahi anta larahmatu wa sakinatu. bàbá sọ̀rọ̀ àti mò ń bọ̀ o ọlá kí mo fẹ́ tètè padà lọlé mo fẹ́ gbàlejò àwọn gbogbo imam tó wà ní Kwara State àwọn káyàmá ni Iléṣà Bàrùbá ni àwọn láti Bàrùtí ni láti Òkúta níbi tí àwa àti Benin Republic tá a ti pààlà ìlú bẹ́ẹ̀ tó lé ní 20 wọ́n ti dé sọ́dọ̀ mi látàrí àná. ẹ̀kọ́ àlejò. lil alamina wa muslihu wa mujaddidu. tó wá débì kan kó farabalẹ̀ rí. débì kan kó farabalẹ̀ rí. ilé tí ń dàrú wàlífà náà la bá ń bẹ̀. wàlífà náà la bá ń bẹ̀. kí tiẹ̀ ní wàhálà tẹ gbérù mi kí náà gan. kí n wàhálà. bẹ́ẹ̀ nìkan bá lọ tọ̀ ẹ tó gbalẹ̀ fún lásìkò tó lọ tọ̀ khalifa ní ìṣẹ́jú mẹ́wàá. khalifa ní ìṣẹ́jú mẹ́wàá. ewé tó bá rẹ̀ lórí igi. lórí igi. sẹ́dẹ̀ tó sẹ̀ yọ tó yẹ tó tún khalifa méjì tó rẹ̀ níjẹ́. bẹ́ẹ̀ni tó rọ́pò rẹ̀. gbogbo ẹ̀dá tó bá ṣe pé nǹkan kú fún ló tó dépò. ó yẹ kó wà lè dá láàyè torí tóun náà bá kú ta ni ó gbapò fún. ta ni ó gbapò fún. Ya fakharan. rárá ó kù kan ó ti fò. lil alamina wa muslihu wa mujaddidu. àbọ̀ fò lẹ́sìn. lil alamina wa muslihu wa mujaddidu. àkànbẹ́ ni wá sí ọmọ kí wọn ní máa kọ́ wọn ní kéwú. adébọ̀ ti wí náà ni mo tú. ọtí wí náà ni. mi ò sínú wọn. ń là yí ọ̀pọ̀ ọ̀kẹ́ dáadáa. ọ̀kẹ́ dáadáa. tẹ̀bára jánásì ti ń fi ẹni tí ń jánásì fún sakọ òun kó kọ́ ní kéwú ni. bẹ́ẹ̀ni. èmi mo hún àwọn yín kí jẹ́ ìdàgbà. ó ti dọ́dọ̀ mi kò gbọ́ ọmọ ọdún 8. bẹ́ẹ̀ni ọmọ léjeléje wá. ọmọ léjeléje tí máa ń sùn tá a máa ń gbé kọ́rùn ká ni. ọmọ àfáàsì ni. ọmọ àfáà ni. torí bàbá ìyá bàbá rẹ̀ òní bàbá wa nìbàdàn àfà wa ní lánàṣẹ àfà lánàṣẹ ló bí ìyá bàbá rẹ̀. Allah. ó sì jẹ igi dàgbà ni. ó jẹ igi dàgbà ni. so gbogbo ẹ̀yin tẹ́ bá lẹ̀ dá kanlẹ̀ tẹ́ ẹ bá ti rọmọ tírèènì dọ́tàjà náà sí ò bá dojú tì í lóde ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀lọ́lé. ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́ẹ̀lọ́lé. torí yóò béèrè pàṣẹ́ntéèjì nu mùsíbà tó fẹ́ pa lójú agbo. yóò kàn pa máìkì náà máa bẹ̀rẹ̀ ní ǹjàmọ́. èló ni ó jẹ́ tèmi. ẹ máa kó yàn ká láì fi hàn sábẹ́kẹ́ kọ́ ẹlẹ́kọ̀ọ́ wọ́n yẹ̀yẹ́ yín kàn yín. Allah. Anikilẹ̀ wí anikilẹ̀ ọkọ mi pàtàkì kò lè. lil alamina wa mọ́. ẹ̀sọ́ yín rọ̀ kò lè mọ̀ sùúrọ̀ tí ẹ wí. wa muslihu wa mujaddidu.
kọ́ tó wá dépò khalifa ọgbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ lè jẹ́ ẹni tí ó máa tún nǹkan sí. òun ni báyìí ṣe dàrú ìpamílẹ́kún àwọn tá a rò pé wọ́n tún sí ní ìbàjẹ́. àgàn náà ń bàjẹ́ àgàn ni mo dàrú. kí ló dé tá a lè máa tún nǹkan sí. mo ń bi ẹnìkan nírọ̀lẹ́ àná mo ní ṣètúláàsì ní ká máa jà sá. ṣètúláàsì ni. mo ló dàbọ̀ ọ̀bá dá sí mo dá sí ọ. mo sì lè dá a mọ́lẹ̀ o. bẹ́ẹ̀ni kò tó bá wì. pàápàá mo wá pè mo ní wá. torí ńgbà míì tó bá ti fìyàn lẹ̀ kórí ọba jà yóò pè ọ́ lóko tó bá ti wá parí ìjà ni wọ́n bínú sá àwọn ọkọ̀ tó pè ọ́ lánàá kó lọ gbénu. bẹ́ẹ̀ni àrífín gbénu. kò sẹ́ni tó lè gbèjà rẹ mọ́ ọ sì lè gbẹ̀sán má torí ẹ ti parí ìjà. wọ́n ní kí lọ́ọ́ bí a tún sọ ọ sì ṣe tiẹ̀ ká tó lájà fún yín. للعالمين ومصلح ومجدد. ìparí ẹ̀ wá nù wà مجدد. ààyè tó tiẹ̀ jogún tótó owó lọ sékún tá a bá ti ní tuntun sékún kí wọ́n yọ ọ́ kí wọ́n fẹ́ni tó wúlò sí níran yín. àwọn babaláwa bá tó ń ké jẹ wọn wá ṣe pàkóṣe wọn wá ń fún wọn bà nísìnyí khalifa wa tà náà wọ́n gbé ju bàbá wọn lọ tòun náà tún wá ló dáa náà ìdí ògbédé mo bẹ̀rẹ̀ sẹ́mẹ̀ síbẹ̀ kọ́ àsìkò ti ju láfilé kíyín ó ti kọjá kíní kan kọ́nà. àwọn tóbi dísẹ́lẹ̀ èyí náà tún dísẹ́lẹ̀ báyìí. gbogbo ẹ̀dá tí bá ń ronú pé o fẹ́ súpò ẹnìkan tó wà nípò ọ wà bíra rẹ pé olòṣì tó fẹ́ súpò olówó owó oorun tó bá ṣe lásán ni ó pa ọ́. pákó owó ọdún kan rẹ pákó lásán ni ó fi rà torí tọkọ rẹ tó kú máa fún ọ tí ìṣiṣẹ́ kan ní tiẹ̀ ọkàn súpò kọ́ máa fẹ̀yìn rẹ̀ kalẹ̀ ní ọ̀ súpò kọ́ tọ́jú rẹ̀ mo ló kú mọ́ fírí àdàrà tó bá súpò lọ kò tó tọ́jú. ọ̀dà náà kí bọ̀dá rẹ tó lówó kú lẹ́yìn kan súnmọ́ ìyàwó rẹ kó bímọ fún ọ yóò wá ní harahara wa ní òpó ìmọ̀ ìjìyà tó pọ̀ sùnù. gbogbo ẹjẹ ń jà sípò baba ńlá yín sẹ́ tó lé mú lọ. bẹ́ẹ̀ni ẹ tó lé mú lọ. bẹ́ẹ̀ bá tó lé mú lọ ẹ lọ tẹsẹ̀ mọ́rin. tí lè lé báyìí lè ya fẹ́ǹsì baba yín lẹ́yìn wọ́n kérò yín lọ. dọ́tẹ̀ bá dé pẹ̀lú fẹ́ǹsì mi ẹ̀rọ lókùn tí o mọ̀ sọ lé baba yín. Allahu akbar. mo sọ yín kalẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀. للعالمين ومصلح ومجدد. mo kí baba Salati. Sheikhu. àríbá àti ibi alákòókòrò. Sheikhu. ẹ tún wí kan sí. Sheikhu. ọ̀kan sẹ́yìn wí tẹ́lẹ̀ wá wí dáadáa nísìn. Sheikhu. tàkọ́kọ́ mo sọ di náfìlà ọ̀nà apá àwí kó kilẹ̀. mo kí yín. ìmáàmù Salati gbogbo tí ń jẹ́ àwọn Salati yìí bàbá wa ìmáàmù wọn ni. ẹ̀sìn àjìnà. àmín. ẹ bá kí bàbá Salati. ẹ kí wọn. ẹni wọn kù fẹ́ wa. wọ́n kù fẹ́ wa. àbí ìwọ nǹkan lọ́ọ̀ rí ilé tí sùn bọ́ọ̀ bá rí kí ẹni tó rí. tọ́ ọ bá ti kí ẹni tó rí ìwọ náà rí nù. mo ti ní ọ̀hún. يا فخر مكة mo ṣẹ̀ṣẹ̀ jí ni. تمجدن مدينة. wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sá ọpọlọ ọjọ́ ni. ẹ bá ṣe jí ọmọdé bí kò bá sí dérí kànga òun kankan. àgbàlagbà mi nira sí bá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́mọ oníkà lókè. بككم رجال في البلاد تمجدوا. wọ́n jí ọmọ kí omi kan tó ní ló bá sùsù ká ó wà lọ sùn létí sàárè. ibẹ̀ ló wá wà mọ́júmọ́. بككم رجال في البلاد تمجدوا. yá kíni. يا فخر مكة. ó ní mo
kò tó jẹ́ fàárí fún lu Mẹ́kà ẹnìkọ̀ọ̀kan tí ń kálàwà ní wérí tí fi nǹkan gbogbo kàrábà táǹdé tá a fi ń kọrùn ǹjẹ́ a jẹ́ fàárí ìran tó pírẹsẹ̀ntì wa. ìran tá a ti jáde tá a jẹ́ fàárí rẹ. àbùkù tí bàbá yín ò kàn rí gbàtọ́ àwọn ọmọ ọbú sunkún èèyàn rí sábùkù máa kàrán yín. tí o máa kàrán yín. gbogbo bí tí a ti ń kúnlẹ̀ kí bàbá yín lẹ́ ti lọ dọ̀bálẹ̀ ní ìsọ̀lá pẹ́ ẹ̀tọ́ ọmọ. ọ̀la ẹ̀kọ́ ẹ̀tọ́ ọmọ. ẹ̀tọ́ ọmọ. ẹ̀tọ́ ọmọ. wége. bẹ́ẹ̀ni ẹ̀tọ́ ọmọ. tí wọ́n ní ẹ̀tọ́ ọmọ bẹ́ẹ̀ pé wọn ò tọ́ ọmọ tí a bí nù wọn ò tó ọmọ. tamjadanna madinatu. alábẹ̀ tún kú ọmọ kan tó dé Madina. tó dé Madina. tó dé Madina. ó tún fi kún sáráfù Madina. ó fi kún iye rẹ̀. bika kam rijali fil biladi tamajjadu. nítorí tiẹ̀ ká àìmọye ọkùnrin àìmọye èèyàn. àìmọye èèyàn. bikini. bika kam rijali fil biladi tamajjadu. àwọn èèyàn wọn tara rẹ̀ wá ga. àṣẹ tó bá ga láyé tẹlomi ò tèjìká rẹ̀ ga ẹni ilẹ̀ ló náà. ẹni ilẹ̀ ló náà. ẹni ilẹ̀ ni. wọ́n kọ́ lè tọ́ka sí pé inú ọmọ kéwù mi ní tó kọ́lé tó ti lọ Mẹ́kà tó ní mọ́tò. tó lọ́kọ̀. ìgbà ni ọtún lè gbàdúrà àwọn àdúgbò wa ké bẹ́ẹ̀ bá tiẹ̀ gbàgbọ́ ẹ wọ ọmọ kéwù rẹ̀ kan tó ti yàn. tó ti yàn. kálukú ẹ̀ lọ mú tẹ̀sùbà èyí tá a jẹ kábí túùpù tó. ẹ sọ ọmọ abẹ́ yín déyìn kẹ́lẹ́ bá lè kọ̀ǹtúrò wọn. ìgbàlẹ̀ nìkan géètì lè olówó mọ́. tó rọ̀ ọmọ abẹ́ yín ti dèyìn ẹ̀ máa pàṣẹ lé lórí ni. ẹ̀ máa pàṣẹ lé lórí ni ntọ́ fẹ́ lọ sọ fún un. kódà àwọn àfa àtàjà àfa ẹ lọ sọ ọmọ tẹ ẹ bínú déèyàn. ẹ sọ déèyàn. tí ẹ bá déèyàn tí àwọn ní sunkún lọlé ọmọ ọlọmọ mọ wọn tiẹ̀ lọ ra màálù mẹ́wàá wá ẹbí kí mo bí ọ ni bíyà rẹ àbọ̀ ní bàbá mi. àbọ̀ ní bàbá mi. gbàmílò làá máa sọ bọnù lórí káàkiri dà. ọkẹ wọn ṣàṣẹ ẹnu bàbá mi láti rí tó jẹ sá lórí ara rẹ ká mọ. bẹ́ẹ̀ni járí lára rẹ. tá a bá rí járí lára ọmọ rẹ o. lára ọmọ rẹ. gbogbo ẹ̀dá tí o bá ti roko etílé kó dé èèyàn tó bá dé nù gbé ẹranko ni ó pàjẹ́ o. ẹranko ni ó pàjẹ́ ẹranko ni ó fi panu. yányá mo lọ ń wí jẹ. futihati li ummika jannatu indal wilaya. كي تكون تسرها وتمهد. bàbá Sàláàtì ní kí n. bẹ́ẹ̀ni. tí bàbá Sàláàtì bá padà wáyé. wọ́n kan sára sí i. wọ́n kan sára sí yín. wọ́n kan sára sí yín. gbogbo ayé ni wọ́n jíṣẹ́ dé. wọ́n jíṣẹ́ dé. àmọ́ wọn ò ní búlọ́ọ̀gù kan níbi tẹ́ wà lónìí. ò ní búlọ́ọ̀gù kan bẹ́ẹ̀. èyí lè wá lọ túlẹ̀ ẹbẹ̀ o. ẹ lọ túlẹ̀ ẹbẹ̀ o. kápẹ́lẹ́ jù wọ́n lọ ni ẹ nílẹ̀ túlẹ̀ yìí wọn ni. bẹ́ẹ̀ni. déédéé bẹ́ẹ̀ ṣe máa lẹ́ẹ̀ máa ṣe máa. ẹ máa ṣe máa. ẹ níbi kún orí pa wọn. kódà ẹ̀ ní rówó kun mọ́ṣáláṣí ń lò ní. Allah. ẹ sì ní padà. ẹ sì ní padà. gbogbo ẹ̀dá tó bá ti rí nǹkan ńlá sí lẹ́yìn bàbá rẹ̀ ó ti jù ọ́ tóbi lọ́nu. ó ti jù ọ́ lọ́nu. tẹ bá rọmọ tí wọn sẹyìn bàbá rẹ̀ lòdì àti ṣòkòtò máa ń gbé kò ránkùn ni èyí náà sì fẹ́ yá tán. ó fẹ́ yá tán. wọn kì í mo jogún aṣọ ọwọ aránkùn òhò lọkù sí. bẹ́ẹ̀ni. kẹ̀mbẹ́ tó fi ń sakọ̀ ó fẹ́ máa yára. kẹ̀mbẹ́ wo kẹ̀mbẹ́ tó jòkó tí gbogbo tí ajá fẹ́ ní kó nǹkan jẹ lábẹ́ rẹ̀. Allah. kẹ̀mbẹ́ tí bàbá rẹ̀ kàn ti wọ̀ débi orí ibú kó tó kú. futihati li ummika. sókun lọ wá jẹ ogun tí ẹ pín lóru kẹ́hìn àmọ́ aṣọ tó ti gbó. jannatu indal wilaya. bàbá kú domi. bàbá kú domi. ikú domi. ikú domi. ìtàn tó bí kú domi kò rẹ́rìn. odò yìí ló tó dẹ̀rìn kò rẹ́rìn. ó lè ìgbà tí a bí kú domi. ọ̀rẹ́ rẹ̀ tó gbé lọ lúbàá kò ní kó wá tún kú wọn dáadáa ikú domi ni ẹ mọ owó ràn gbà náà. kay takuna. bàbá tó ṣe pé kéèyàn wọ kọ́mà ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta àwọn dókítà wọn pé kì í sẹ̀yìn ọ ẹ lọ́ máa ránṣọ rẹ̀. ẹ lọ́ máa ránṣọ rẹ̀. kò dájú pé ó padà wáyé mọ́. lẹ́yìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ọgọ́jọ́ kẹ̀yàjú wà padà sáyé ni. Allahu akbar. láti jẹ́ ọdún ní orí ìwà fún ọmọ. Allah.
bàbá ń gbọ́dọ̀ kan tẹ pé kí lọ wá mú ní àti nídìí ẹ padà lọ bí tó ti ń bá ṣe lọ. bẹ́ẹ̀ni ó bàjẹ́ ta sí. bàbá tó sì jòkó yìí ní ìsìn wọ́n lè pè tán 90. bẹ́ẹ̀ni tán 90. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni wọ́n lè pè tán 90 years. síbẹ̀ korokoro lára wọn lè. korokoro ni. Futihati li ummika. àwọn olè bára wo yìí tó rí iye gbàdá yìí ti wá kẹtọ dúró. Jannatu inda al-wila. kó bá ní ọkàn yìí. ọkàn yìí. kò sí ti ń jẹ bẹ́ẹ̀. kò sí ti ń jẹ bẹ́ẹ̀ o. Dati kaye. àwọn àgbàlagbà tí ẹ sìn ẹ kalẹ̀. nǹkan ni wọ́n o. nǹkan ni wọ́n. ìbá kí ọ̀rọ̀ ìmáàmù tẹ bá délé ìmáàmù lókùkù. ọ̀rọ̀ ìmáàmù lókùkù. èmi náà lè ń jẹ ìmáàmù lókùkù. bẹ́ẹ̀ni. ibi tí mo jẹ kó yìí. ẹ̀yìn kan náà ni. tí n bá dókùkù ní ìsìnkú àbókù láàyè rẹ̀ fún mi torí bí láti lọ tẹ ìsìláàmù lókùkù. ìlú etí bẹ́ẹ̀ náà bàbá mi gbé ìsìláàmù dé. gbé ìsìláàmù dé. Dati kayi takuna tusirruha wa tumahidu. wọ́n sì gbogbo wọn náà sì lájọ ń ṣe. lájọ ń ṣe gbogbo wọn lájọ ń ṣe. Dati kayi takuna. àtẹni tó lè gbé mi mì tí ó lọ mi mì tí bá ti jòkó báyìí wọn ní bàbá wa dé. bàbá wa dé. mọ bàbá mi kọ́mọ tó wà nù abidi. Tusirruha wa tumahidu. ọbẹ̀ yóò ju ọmọ kà lọ tí ó fi gún ọ níkùn wò bí fún ọ̀rẹ́ ìbá ní jáde. tí ò bá ní jáde. ní ọbẹ̀ nkò ju ọmọ kà lọ ọlọ́kùnrin ká gùn. ọkùnrin. bí fún ọba ní káwé ọlọ́run ní sí. mẹzamzam yóò lọ wí. Futihati li ummika. láti jẹ ìrìn ẹdùkú wọn kó wọ́fà láti jẹ ìrìn ni. láti jẹ ìrìn. ẹdùkú dáadáa. Jannatu inda al-wila. àwọn àti khalifa wa yányán tòní ní gbogbo áfíríkà wọn jọ dẹ́tírà kéwú lọ́dọ̀ bàbá Gàbárà ni. Allahu akbar. bẹ́ẹ̀ ni bó lọ wí. Dati kayi takuna. bàbá ní bẹ́ẹ̀ ni. bàbá níbẹ̀ ni. Tusirruha wa tumahidu. kì í ṣe báyìí màmá lànà sínú Gàbárà nìkan ẹ kéwú lẹ́nu wọn. kéwú lẹ́nu wọn. mẹzamzam. Tallahi anta rahmatu wa sakinatu. ẹ má bínú ọgbà yẹn kú làfà bàbá alágbèéyè kọ́ ni ẹ jòkó dáadáa. ẹ jòkó dáadáa. anta musa ńkọ́ bó lọ wí. Lil alamina àti Lukman. wa muslihu wa mujaddidu. ẹ máa ràn mí lọ́wọ́ àti khalifa wa òkè onígbín òkè onígbìn. ayọ̀lò gbàdé ń já ayọ̀lò mo fún inú ayọ̀lò tèmi ni. bẹ́ẹ̀ ni. njọ́ tó pè mí láyọ̀lò yìí nísà ni ẹ ti pè mí. nísà ni. ẹ gbọ́ njọ́ bàbá ẹ wà ń bẹ̀ njọ́ tí kọ̀kọ́ sí wá sígbà yìí. mo wá parí bàbá wà sí ni wà ní ẹ wá o ọkùnrin yìí bu aya o ayọ̀lò ni àmọ́ ayọ̀lò ni o. àmọ́ ayọ̀lò ni. bí mo ti da ayọ̀lò níjọ́ náà lọ. Lil alamina wa muslihu. èrè máa parí fún àti òde sọ dàáfà nísìn ìgbàlódé sọ dàáfà. ìgbàlódé ni wọ́n sọ dàáfà. sọ dàáfà. wákàtí sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta yóò sì pa fóònù. ó sì pa fóònù. ọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ta ayé wa dàrú fún wákàtí mẹ́fà kò dé tó rù. Allahu akbar. Wa muslihu wa mujaddidu. tí mo ti tó délẹ̀ báyìí kọ́mọ ni mọ́mọ́ fún wa pè mí bẹ́ẹ̀ ni ọ̀kánjú àní ẹ má wulẹ̀ gun lẹ́ran jẹ ẹ sápá níwájú táwọn ẹ pa wájú táwọn ẹ sì kún ẹgẹ ẹ má lọ ètò bá gbọ́n ẹlẹ́ náà tó ṣe bẹ̀ jàǹjà náà tó jàǹjà náà ti tó ẹ sábà kó jàǹjà. Lil alamina. kàlífà Kọ́lápọ̀ kàlífà Kọ́lápọ̀. Kọ́lápọ̀ nù ara òdì. Wa muslihu wa mujaddidu.
mo kí yín Akin. mo kí yín Akin. ìjímèrè kò ní gbàgbọ́ lọ́wọ́ ọdẹ Àmín. ó ti yí ẹ ń jẹ́jọ́ ń sọ̀rọ̀ èmi ẹ̀yin lérò papọ̀ ńbẹ̀ Bẹ́ẹ̀ni. ìjímèrè tó bá gbàgbọ́ lọ́wọ́ ọdẹ ìgbé òtún ni ìyínkúyìn ní ọmọ yìí wèrè ló ń tiẹ̀. ọdẹ náà ló kọ́ pa láfi ń pè ẹ̀yin ọmọ aláàyè Ọmọ aláyè. ẹ má jẹ́ yọ ìjímèrè ó gbàgbọ́ lọ́wọ́ ọdẹ yín Wọ́n jẹ́ ó gbà. kò sí ti ń gbé ọmọ ọlásùbú lónìí kò sí iṣẹ́ mọ́fà àrílókù Fáàrí ló kù kò ṣiṣẹ́ mọ́. bàbá mo lè sùn kò sí ń pa Kò sí nǹkan kan. kò sí nǹkan kan bí n bá gbọ́ gbì ọ̀tá mi lówó Bẹ́ẹ̀ni, mashallah. èyí ṣe tí n wá tún máa sùn mo ṣe wá àti lọ́sàn mo ṣe lọ́nà méjì kí n tó wá bí èyí ṣe pé tí ń jẹ lókun tí ń wá ká mo tí ń jẹ ti wá bá mi nílé Bẹ́ẹ̀ni, alhamdulillah. àmọ́ ń dọ́tọ̀ ọba ti sáfíìsì tọ́nà fún ọmọ yóò kàn rà mọ́ ọ̀la ni Bẹ́ẹ̀ni. mi ní í jẹ èmi ní í jẹ kí mo mú wọlé lónìí gbogbo wàhálà tí mo ṣe ká mo náwó yípo tílẹ̀ fi sú lónìí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. mo kí bàbá wa lé ẹtẹ. Bàbá wa lẹ́dẹ̀. Bàbá ìjòkó dáadáa dákun. Wọ́n lè jókòó dáadáa. Ẹ rántí òru tẹ́ kan tí mo lọ sí wáàsí lọ́dọ̀ òsì Ọlọ́run Bẹ́ẹ̀ni. lóru. Lóru. Àwọn náà kó yàn wá mọ́ṣáláṣí ńlá tó wà níbi ilé ńlá tó wà ní. Bẹ́ẹ̀ni. Ọjọ́ mu. Wọ́n ló kọ̀ọ̀kan tí wọ́n ń jẹ́ mọ́ṣáláṣí wọ́n ń jẹ́. Àbábọ̀. Àwọn ni mọ́mù bẹ̀. Àní wọ́n mọ̀ bẹ́ẹ̀. Níjọ́ náà ẹ gbọ́ dókítà wa lọ́ọ̀yà Ridwanu àwọn náà tó bá yín wá lórúkọ náà. Bẹ́ẹ̀ni. lílẹ̀ alamina. Tá a ṣe níbi ìmọ̀mọ̀sí Ọlọ́run náà ni ẹ jùkú lẹ́lẹ̀ Ẹ jókòó. ọ̀dọ̀ yín la ti ṣe lórúkọ náà àyè ẹ̀kọ́ ni ni. وموصله ومجدده. n tó dé máa túwèé báyìí fẹ́yìn àgùnbánirọ̀ ni o. Bẹ́ẹ̀ni. Ọ̀nà ṣe ti jìn. Iṣẹ́ n ló dé máa sọ lè dúdú ẹlòmíràn ni ẹ akí àwa tá a lọ kí n lọ ní tálẹ́gbẹ́ rẹ̀ Balẹ̀gbẹ́ rẹ̀. ẹ máa yà wálẹ̀ àsínú yín Ìwà títà. yunifọ́ọ̀mù lè pa á pọ̀ àsí ní kíláàsì kan náà. Níbo. Ìwà títà ni. lílẹ̀ alamina. àwọn tí n bá pàdé àwọn yìí sọ bẹ́ẹ̀ Wọ́n sọ bẹ́ẹ̀. tí a bá máa sọ bẹ́ẹ̀ ń wí nísìn kí ló fẹ́ ṣẹlẹ̀ Kò sí. ọlọ́ọ̀ ní kí mi ṣé mo wáyé ní kíláàsì kalẹ̀ tẹ́lẹ̀ Àbí. bọ́ọ̀ kí mi gan bọ́ọ̀ bá tẹ̀ ń gbọ́ ẹ káàbọ̀ mo yín ìpadókè yanyan ni. lílẹ̀ alamina. وموصله ومجدده. ìdí òpópó للعالمين. الذاكر الجليل وموصله ومجدده. àwọn ezekiri nù Allahu akbar. ṣé ẹ ti ṣe ezekiri lónìí ẹ tí ì ṣe ẹ ṣe o Ẹ sì. ẹ ṣe kí ni Ẹ sì kí ni. n ta àmọ̀mọ̀ yín nù Tá a mọ̀ mọ́ ìdí òpópó nù ẹ gbé àrìn bẹ́ẹ̀ ni àwa èmi bo oríire yẹn mọ́lẹ̀ gbàtọ́ àti rí tèmi bò mọ́lẹ̀ ọkùn sáré náà kádàrá sàn yọ lẹ́gbẹ̀ẹ́ ní fòkì. Bẹ́ẹ̀ni. للعالمين. mo kí ọwọ́ khalifa. Ọwọ́ Khalifa. ẹ wí jákè. أدام الله حياته. àwọn àlejò ká tó wí ẹ̀yin àwọn ẹni lè pé kí n gbọ́ náà. أدام الله حياته. má fi spíkà wí. charity begins at home. Lílà ti kẹ́sọ̀rọ̀ sí. ilé láti kẹsọ̀rọ̀ dé. ẹ̀yin ọ̀fẹ́ tó wí kí n gbọ́. ẹ ṣeun ẹ ní sọnù Àmín. tẹ́mi láìkì o má wulẹ̀ pìrìtẹ́nì tó o bá fẹ́ràn èèyàn ìwọ nìkan náwó. Nawọ́. Ọlọ́ọ̀gbà tiẹ̀. ọdún tí Awólọ́wọ̀ bá sí fíìdì Tó bá sí fídì yìí. Awólọ́wọ̀. Awólọ́wọ̀ wálẹ̀ rí Ó wálẹ̀ eré. orí fíìdì ló wá bà sí ìjọ náà. Bẹ́ẹ̀ni. bàbá tiẹ̀ gbórí òkè Bẹ́ẹ̀ni Gódókì. bàbá Yusuf Bẹ́ẹ̀ni bàbá Mọ́sínì. Yusuf Mègídá tí wọ́n bí bàbá rẹ̀ gẹ́gẹ́
èrò wa tó báyìí èrò wa tó ní gbogbo fíìdì gẹ́gẹ́ làwọn lọ́wọ́ bà sí pẹ̀lú kọ́ńtà rẹ́ńjọ́ náà lọ́wọ́ àwo kálukú wa ń pa ewo bàbá tiẹ̀ wà náwó láàrin yẹn ó ní Awólọ́wọ̀ èmi ò ṣe tiẹ̀ àyẹ̀ wa fẹ́ kí bàbá mọ́lẹ̀ Awólọ́wọ̀ ní ẹ̀fílẹ̀ ó lákàdá ni tó fi lè wojú mi bàbá Yusuf Megida lé wa Yusuf Megida bàbá kọ̀kọ̀ níní ló bàbá tiẹ̀ Awólọ́wọ̀ ni ẹ mọ̀ súnmọ́ o. Ó ṣe burú lákọ̀ọ́kọ́ yẹn ló tún padà wá. Mọ̀ ń gbà pé n tó fi lè láyà tó fi lè sọ bẹ́ẹ̀ ẹni ó súnmọ́ mi jẹ́mi èrè ó máa sọ̀rọ̀ ẹ́ nǹkan ló náà tó fi lè sọ bẹ́ẹ̀ lójú mi. Adúgbò yẹn ṣe pọ̀ tó yìí. Bàtà náà ṣe ń lọ àwọn agbádá bẹ́ẹ̀ Àwọn agbára bẹ́ẹ̀. àṣemọ́sì ń bẹ lábẹ́ aṣọ wọn gbogbo nǹkan ṣàgbádá báyìí. Àwọn adélé ní òsèmí wọn kò súnmọ́ mi ni wọn ni wọn pa mí àmúnilò kọ rí ó bàjẹ́ àwọn tí ó kú tó kí n tó kú kò níye lórí fídì. Ọtún wa mi wá àti ká máa lẹ odó ní ìsìn. Ẹnìkan bẹ́ẹ̀ náà tó dúró ọdún tí ẹ wá bí báyìí bàbá dáàdì mi wà wò nínú ẹ̀jẹ̀ ó ní Megida ọtún wá mi wá. Abájọ tí wọ́n fi ń lẹ odó. Kódà kò sí tí ò lè lẹ̀ kúrò lọ bí dèrè. Yá yọ al-Mukhtaru badiruka shaqi'an. Èyí ṣe tàn mọ́ dúró báyìí. Bàbá dáadé máa ní Alhaji Salman. Bàbá wa ní pé ọmọ yóò lè o. Sọ̀rọ̀ ẹ̀ tó jọ yìí kápẹ́ ní ó jọ tányányá. Wọ́n lọ́mọ ní sùúrù fún. Yá ayọ́ al-Mukhtaru. Mo kẹ́yìn àfáà mi, ọ̀rọ̀ ní ògùn. Eégún wá. Mo kẹ́yìn ìyá wa, àwa yìí ni nírọ̀lẹ́. Ẹ tún bọ́ jẹ̀gẹ́jẹ̀gẹ́ lóru. Mo kàn tẹ́ ń darí wa. Ẹ ṣeun ẹ jòkó, ẹ̀yin ọmọ àpò, tẹ́ ń bàbàrà àpò. Kangi, kan èso máa yè yìí. Èmi ò wá máa tí yóò ní ìgbẹ́lẹ́gbẹ́jẹ́ jájẹ Khalifa kárí. Ṣé kú tẹ́lẹ̀ ràn yín ni? Gbogbo létí oyè bá ti kárí wọn ọdọọdún ni wọ́n máa kú nù. Ẹ̀yin kẹ́ di nǹkan mímọ́ ẹ̀yin kẹ́ dìpò mú àbí bí ẹ ti wà yín nísìn wọ́n ti lówó jù mí lọ. Bàbá o ẹ̀yin náà là ń jẹ. Ẹnà sọ pé kò rí bá. Ẹ̀yin náà là ń jẹ. Kí ló tó fi pẹ́ rọ̀lẹ́ yìí? Ṣèbọ̀ lọ rí ìkìlẹ̀ ń bì kan ní. Lọ́rọ́ gbogbo ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sì délé ọjọ́ sẹ́fún ọmọ ló fà dùbáríkà sí. Ẹ máa kakíw lọ. Bàbá àṣẹ bó ṣe yẹ kó wà ní pé bẹ́ẹ̀ bá wà nípò ẹ protect ẹ mójútó ẹ má jẹ́ ó yẹ̀ ṣubú bí ò bá ti wú àgálẹ̀ yín òwò nù. Idha rafa'a as-samanu 'alayka shakhsan. Ọ̀kárí ọmọ ńlá. Wa anta ahaqqu. Ó ti dé ó ti ń wà mí. Mini wala tasa'ad. Pàrọ̀ jíà. Anihu haqqaru tibati tajidi o. Ó ti ń wà mí ti pẹ́ ó ti mọ gbogbo oríkèéríkèé ara mi. Yuniluka danauta wala taqad. Kì í sì wà lọ. Anilu haqqaru tibati tajidi o. Mo sì ní rán ọ létí. Yuniluka danauta wa taba'ad. Ọ̀sẹ̀ ìgbàanù. Ohun tí mo wí nù. Ọlá kí ni mo kọ́ fún un? Ló jẹ́ kí n mọ̀ pé kò gbà tó kéwù. Ìwọ àbá àtọwọ́ ọmọ lòdì wá kéwòké. Ó ní ọ̀rọ̀ làbá sọ. Ọ̀rọ̀ kó sọ. Idha rafa'a az-zamanu 'alayka shakhsan. Mo kí kábàárà. Bàbá ìyá mi. Ọmọ ayé tì. Ọmọọba. Prince. Ọmọọba. Prince Kabara. Mo sì sọ fún un mo ní àṣírí tó ọjọ́gbọ́n bí agúnmu àwọn bàbá yín ni ẹ tà lábẹ́ ilé lọ túwé jáde ó ti jáwó nísìn. Bẹ́ẹ̀ni ó ti dowó. Bí wọn ò torí wá sí wọ wá ẹni tó yẹ lẹ́gbẹ̀ẹ́ wọ wá tí ó bu nǹkan sẹ́kọ̀ọ́ gbóná. Ẹni tí òrọ́kọ̀ múdóko yóò wọ wá. Ọkọ̀ kíni. Ẹ̀yin náà là ń gbọ́. Rárá ọgbọ́n mi wọ́n lọ sọ yín fúnra rẹ̀.
فالزمان عليك شخصا. mo kí bàbá wa ìmáàmù yányán fún mùsùlùmí fàlàáfíà. ìmáàmù yányán small but mighty. ara tí òjò bá ń lọ ẹ́ńjìnì bàǹbà. ẹ́ńjìnì ńlá. brain box wọn ó lágbára kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́. ó lágbára. mo kì í. amòfin àgbà. amòfin àgbà ní pópó Salmanu min Ali Nabi. bẹ́ẹ̀ni. bàbá mi nù because ó kọ dáàdì mi ni wọ́n ń jẹ́ ẹ̀yin lẹ bí mi. ẹ̀yin lẹ bí a. ẹ ti kó dáadáa. mo kì í o. mo kí Khalifa wa Athani. Khalifa Athani. leader of the house. bàbá nìyẹn. bàbá nìyẹn. Awalu. ẹdín òun sálọ. n bò sí pàjọ láàyè ni. bẹ́ẹ̀ni. àwọn tá à ń jọ ń ṣe nù. tájọ ń ṣe nù. alábìnrin sì sọ ní kullu ummati ma'afa illa man aba. Allah. kò sẹ́ni tá a jọ wà nùgbà tá à ní gbádùn ara wa illa man aba abẹ́rẹ́ bá yarí kò bá wa ṣe. kó lọ tó tígbà míì bá dé kó wá wáyé ńgbà náà. tọ́ba parí 120 tíátá bí wọ́n yóò máa bẹ láyé. o ní bá lágbájá ló gbà ọ ní sínú gbà ni. ṣèbó kọ̀ọ̀yẹ́ ni ò ní jáde àwọn sì máa bá ti a lọ. a máa ṣe gbòkè yóò mọ̀ gba ṣíṣe. òkùnkùn tí wọ́n ti dákọ̀ rẹ̀. Trust state ni. Mujahid. Mo kí e púpọ̀. Mo kí Saiful Qadiri. Tí ọwọ́ bàbá Amọ́là lóṣù Kàbárà wé ní Láwà ní l'Àbújá. Nǹkan mi bẹ́ẹ̀ ni. Ẹ jòkó dáadáa. Àwọn ọmọ ọ̀dùnnú nù. Wọ́n lu bàndínì wájú Khalifa àtàná. Wọ́n lu lẹ́yìn bàbá àtijẹ́ta. Wọ́n sì wọn ò tún wá yí padà ńgbà tó ńlá tún wá dé tán. Allahu Akbar. Wọ́n dẹ́kun wọ̀ máa bá dẹ̀lú tàbùdílà. Ẹ jọra kí n mọ́ fòrò ní kíyàn tán. Mo kí ọlọ́lẹ̀ Hadi. Olóyè wọ̀ sánkọ́. Ó ti lọ. Àmíràn Jaysh. Mo kí ẹ wo ọkùnrin kìtì kanko yìí. Lára àwọn tí ń gbádùn lẹ́kọ̀ọ́ tí wọ́n ní láárí. Ó wá gbé wá lọ́sàn yìí. Ó ní ẹ wá lọ ní bàbá mi ẹ wá lọ tún nǹkan wò mẹ́. Ọkùnrin tún nǹkan wò. Ẹnìkan ní bí ẹgbẹ̀rún èèyàn. Agbómi tìtì mi ò mọ̀ ọ́rọ̀. Ó lè máa dà jẹ́. Gbogbo ẹni tó dáa fún tẹ̀jọ́ délé bàbá yín òde ilẹ̀ ti tẹ́ wálé. Torí ntẹ̀ ń jẹ yóò tán ẹ̀ wá nílé bàbá yín wọ̀. Ẹ jà káyìn. Torí yóò gún ọ léjìká yóò padà gún ọ lẹ́sí. Ẹ káre kò jù bá ń lọ a'udhu billahi ká bẹ̀rẹ̀ ọ̀rọ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Mo kí ọ̀rẹ́ ọmọ mi láti Èkó. Alájọ Isaac. Abdulaziz Ishaq. Ọmọ tá a bí pẹ̀lú ẹ̀rín ní jẹ́ bẹ́ẹ̀. Ọmọ tá a fẹ̀rín bí. Tá a fẹ̀rín bí nígbà tí ẹgbẹ́ ọ̀sìn bímọ wọ́n bú ẹ̀rín. Bó ṣe bú ẹ̀rín báyìí nǹkan oṣù rẹ̀ tí ò rí mọ́ látọ̀dún yìí fìyàm ó kàn jáde ni. Tó ti hangi. Bébí Isiaku náà nù dámẹ̀ ìdúkà ẹ jòkó bàbá Isiaku dámẹ̀ ìdúkà mẹ̀ìdúkà ẹni tó ní gbogbo nǹkan dámẹ̀ ìdúkà ọmọ ẹni tí bàbá rẹ̀ ní gbogbo nǹkan. Ọlọ́njà rí i pé. Now. A'udhu billahi minash shaitanir rajim. Mo kí ọ̀pẹ́yẹmí mo kí àgbáyé ẹ kú sẹ́yìn ní. Bismillahir Sauti rahmanir rahim. Tí a máa ló wá da. Alágàdá. Ọ̀sẹ̀ síkìrì lálẹ́. Dá díkìrì. Láyé lẹ́sẹ̀lẹ̀ haúrẹ̀ lẹ́yìn haúrẹ̀ bí ṣe máa dá tiẹ̀. Ya ayyuhan nabiyyu. Ẹ̀yin bàbá tí àjọ wà ń bí because àwọn àlejò mi sì wà ń bẹ̀yàn mí tuntun náà mi ò tún dé tìdájí. Gbogbo àwọn Professor Lanre Badmus ìdájí wọn fi dé. Inna arsalnaka shahidan wa mubashiran wa nadhira. Sirudin
mo kí àwọn kúlẹ̀ fún àwọn gbogbo tí ò wá àwọn tí àgbàlagbà tó gba òde lọ́wọ́ wọn kí wọn ó níbi tí a bá dé kan tó má lè wọ́de mọ́. وداعيا إلى الله بإذنه وزير صلاتي وسراجا منيرا. kì í ṣe pé wájú ìfẹ́rẹ̀ àwọn àgbàlagbà ni ẹ dàgbà tán yányán ni àwọn tó kú ti kú àwọn tó dàgbà wọ́n ti dàgbà yányán. ló fi yẹ ká máa bẹ̀rù ní gbogbo jọ̀kújọ̀kú tó tó nǹkan parí wọn lè wóde mọ́ kálukú kan mú àga nísìnyí ẹ̀jẹ̀ wọn rú ní mo olúkálukú ni àwọn tá a máa ti jùmọ̀ tó kó la àwọn tó kú ti kú àwọn tí ò kú ò lè wóde mọ́ inú kólúkálukú lọ gbé agbára mi kẹ lọ sọ apá agbára kalẹ̀ kólúkálukú máa ti ń ṣe lókùn ní ṣe kò sẹ́ni tí ó lájà mọ́ tó lẹ́ni tí ó láyé jà gan òun gẹ́ gbé sùn mi àdìkílà wí látàárọ̀ ìpè ní mú fún bàtọ́ máa nà náà. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. سنتو فيكين تونو èrè tá a lè jẹ ojú kákọ́ sí ànábì Muhammad sallallahu alayhi wa sallam. yòmbó rẹ mọ́ ni. sallallahu alayhi wa sallam. bàbá yẹn máa rán mi létí pé tòtún kù fa kẹ́wọ́n gbọ́ Allahu akbar Allahu akbar bá ti mélòó sí kí n dákẹ́ o. gbogbo àti òwe láwà ní lójú ọ̀sán wọn la fẹ́ kí wọ́n wé lálẹ́ wọ́n sì tí wọ́n ní wọ́n ti ṣe ti ṣàdúrà gbogbo ìkòlẹ̀ tí wọ́n máa ṣe wọn ò tí ì sí àbí wọ́n sọ pé fáwọn àáfàá owó kòránà ti dà lẹ́lò àbí ṣẹ́gbà tí ọbaṣẹ́lá ti lọ́tọ̀ àti sòfin wà máa gbà lọ́tọ̀ ọ̀fà kí nǹkan ti dàrú. bẹ́ẹ̀ni ọ̀fà kọ́. ọ̀fà ayé kọ́ ni nǹkan ti dàrú o. kọ́ ni nǹkan ti dàrú. ayé ó kọ́ sí wa lọ́fà pé ọ̀fà náà ti bà nǹkan jẹ́. ń tún gbà òdodo ni o. bẹ́ẹ̀ni a tún gbà. n tó fi péré ẹ̀ tó nílé yẹ rí mọ́gbórí dúró. mọ́gbórí dúró. tètè adjust kọ́ tó rí adjust. ó ṣàtúnṣe. àti ní wọ́n máa gbowó ọbaṣẹ́lá àti lọ́tọ̀ kágbà lọ́tọ̀ kágbà tó gba àyókù lọ́tọ̀ kí náà jọ̀gá fún afún. àbí. ẹnìkan lọ sọkún bọ́ lọ́fà ọ̀rọ̀ rádaràdẹ ń mówó ju àlọ́ bàbá ní kí ní jọ̀gá yín fún. àbí. ọ̀gá la pé. ọ̀gá la pé àbọ̀ kókó èlò òde ní kálukú lẹ́nu bí ti ń ṣe eré mi ti ń káàkiri ètò wa jẹ́ tiẹ̀ ẹ wà wọ́ọ̀tì lọ́rùn wà ní mú jù síbẹ̀ ń ṣe eré mi ká eré mi yín èló lè eré mi ti sọ́dọ̀ tiẹ̀ náà nítorí yìí ní òjèrè síbẹ̀ rẹ ẹ kó nǹkan lọ́ọ́ bá ń lé ètò bá mú ilé ẹ̀yà ní sùúrù kí mọ́ni kó máa kó tán yányá àtijọ́ ńlá àti gbárò yé mọ́ àbí ẹ̀yìn tẹ́ ń ṣe eré mi tí o sì kí abá ń tà lọ tá a bọ̀ jẹ́ ni bàbá ní ọba ṣẹ́ńjò nínú mi ti dùn wọ́n lọ bí kan ní họ́ọ̀lù kan báyìí wọ́n sì ìré mi ń kọjá omi wọ́n bá di bọ́ọ̀ mọ́ ọ lọ. àtọ́lọ́mì ọ̀dọ̀ mi ló ń gbà bọ́ síréètì wọ́n là rò pé èrè mi ni ó di bọ́ọ̀ tí ẹ tọ́ jẹ́ paná sóṣojú ẹ̀ ẹ bá ti kó ìré mi wá èyí bá àmúlẹ̀ eléyìí náà tó ṣe bùkátà. tó ṣe bùkátà. so ti bá fún ní nǹkan lóde tó bá ga jù tán yòókù lọ kàn má bínú ẹni tí ò bá ti ṣe eré mi lọ́dọ̀ mi. bẹ́ẹ̀ni ẹ̀yin jábọ̀ wọ́n tó jábọ̀. wọ́n wá yí ẹ̀yìn ọwọ́ wọ ọbẹ̀ kọ́nà ọkọ̀ ọwọ́ rẹ̀ o sẹ́mi ẹ̀ lájọ làágùn ni ìwọ́n tó ń tẹ fóònù nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́. ọwọ́ ń bọ̀ ní ìsìn ọwọ́ kó wàásù mẹ́ta lọ. kò tí tó kàn mí àgbà àná ni kó lọ wí jèrè. wàdà ìyá ní ilà wọ́ọ̀yì bí ìrìnnìyí. àgbọ̀dọ̀ jẹ́ kó rú ó bọ́ rìn. wàsírọ́jà bẹ́ẹ̀ bá ti rí tó wù ú gbọ́mọ́ lóru yóò máa sùn ni yóò máa sùn. yóò máa sùn. ẹ̀yọ́ máa mi. ọlọ́njà rìn pé. àwọn ni ahlul iqtida àwọn gangan ni àti ń tẹ̀lé ànábì wa Muhammad. sallallahu alayhi wa wàá sí yòówó rẹ̀ síbi jèrè. àbọ̀rọ̀ ànábì náà kọ́. sallallahu alayhi wa sallam. torí ó yẹ ká pààrọ̀ sísítẹ̀mù wa ó yẹ ká mọ ròyìn ẹ wòlíì àmọ́ ròyìn wa ó yẹ ká kọ́sẹ̀ wọn ni ọjọ́ bí ànábì àgbókò ànábì ma sallallahu alayhi wa sallam. àmì ò tiẹ̀ sọ̀rọ̀ Ọlọ́run ma kò yẹ ká fojú pa àwọn wòlíì Ọlọ́run rẹ ṣùgbọ́n wọn ò tó ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ànábì náà sì tó Ọlọ́run sallallahu alayhi wa sallam.
bàbá lẹ́dẹ̀ àbí ìwé nǹkan mi ni. إنا أرسلناك شاهدا ومبشرا ونظيرا. أوني المقتدون به في أقواله. كم وان قص النبي نبي بقولون إنه النبي ني. بقولون إنه النبي ني. بيهوني كالقراء. gẹ́gẹ́ bí ẹ ti máa ka Kùránì tẹ́ńké ẹ gbọ́dọ̀ bú wọn bẹ́ẹ̀ bá bú èyàn ṣòfò tọ́lá ànábì ni wọ́n fi jọ. ànábì náà fi jọ. wal mufassirin àwọn tí ń tú Kùránì palẹ̀ tí ń tú tafsiri fún wa tá ń gbádùn wọn wọ́n lè ẹ gbọ́dọ̀ fẹnu gún wọn. àwọn tá a gbọ́dọ̀ fẹnu gún ní kà lónìí àwọn nìyẹn àwọn tí ń kọ́ sí ànábì nù. كتاب الله فوق رؤوسهم ليكون نورا في الظلام فكان. وهذه الأحاديث أتبنت حديث النبي محمد أو يعني المقتدون به في أقواله àwọn tó interpret ọ̀rọ̀ Ànábì wa Muhammad. akiram bi qawmi akiramul Qur'ana. gbogbo tí a bá ń pọ́ Kùránì ilé ẹ̀pọ́ wọlé. wahabu lahu. ẹ̀yin jama. tẹ́ǹpì àwọn afọ àyè jòkó tẹ́ ń káràn sún wa nírọ̀lẹ́. gbogbo wọn ti níṣòro lẹ́nu sẹ́wọ̀n ní níṣòro kíni. báwọn afọ àti níṣòro tẹ́ ń dà wọn láàmú. àwọn ọmọ yìí tẹ́ pa lóde ẹ̀dá wa kò yín lẹ̀. gbogbo ọjà ti lọ gánà tí wọn ò móríire wálé. àwọn yẹn wọn ní chairman kọ́mi tí wọ́n lu àfáà ní mọ́sálásí. àfáà náà ń lọ ọ̀dọ̀ jàmáà kò mọ́ ọmọ kí ó bí mẹ́fà lọ́wọ́. ó lè di léwọ́ sí mi kí n léwọ́ sí ọ. ọwọ́ ń dá lọ rò kí wọ́n fún ọ lówó òde ní àṣẹfẹ́ náà ni kọ́ọ̀bà pọ̀ ọmọ ìrìn lówó ọwọ́ ń dá lọ ìgbà títí ìgbà ọkọ ló mọ fóònù lé pé ìyá jẹ mí ẹ máa bọ̀ kálukú ti túká. àfọ̀ gbọ́dọ̀ máa dárìn kò bójú mu èló lọ pè lóde tó àdé mọ́ ọmọ kéwú lọ́wọ́. èsì wa nà wá wọ́n náà náà ni. akirim bi qawmi akramul Qur'ana. níbi ń ké fáwọn jàmáà wa ẹnu mi sì gbá kí n sọ tí mo fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ni. gbogbo kàlífà tó bá jẹ mẹ́wò wọ́n ràn mọ́ ẹ máa tẹ̀lé ẹ tìmùtìmù ẹ̀yin ìrántí ẹ̀kọ́ bí ẹni ẹ máa rọ́ tẹ̀lé ẹ. ẹ kọ́kọ́ máa rọ́ tẹ̀lé wọn. ẹ rọ́ tẹ̀lé ẹ lóde. ẹ wo iye tó dúró yìí àmì ìwà àwọn òtún ti dé o. bóòlù ó ṣe pàdé mi tó àníbo ní gbà bóòlù bá ń jọ ilé kan lọ́kọ̀ọ̀kan yóò hàn kílè tó mọ̀. yóò dáa fún ìjèrè. nàró jèrè tí n bá ń lọ wá sí ìgbà kó kéré jù èyí tí lọ́dọ̀ ló tẹ̀lé mi. bẹ́ẹ̀ni. ń wà bá kọ̀ọ̀kan máa rọrọ̀ títì. ó kú ẹ̀gbọ́n lẹ́fọ̀ọ́ ní jẹ́ha Muhammad bíntu Yusuf. táwọn ìbá ń rọmọ wọn ló dé o. ó kọ́ ọmọ ogun dé. ẹ̀yin tẹ́ ẹ bí ọlá tẹ́ ẹ tọ́ mi sí kó lè yè. tó bá bá tiẹ̀ lọ pẹ̀lú ìnira bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó jòkó bẹ́ẹ̀ tí ó gbádùn ayé mọ́. Allahu akbar Allahu akbar. ìyẹn máa ṣe yàn máa ṣe àkọọ́lẹ̀ ti gbé. wọn ló lọ bẹ́ẹ̀ jùjùjù kọ́ wọ́n rò pé mi yí ká tán torí ẹlòmí ń bẹ ní ìsìn náà etí gbé ó wí. rárá bẹ́ẹ̀ mi ti máa sọ káàkiri ayé nù. ẹsẹ̀ wọn jíṣẹ́ ọlọ́run. bàbá ilé ẹ̀bá kóyè lẹ́yìn. ẹ wá ní mùrídìrí khalifa yín fi òun bọ̀ kóyè 20 lẹ́yìn khalifa bọ̀ ọmọlẹ́kẹrẹ ló tẹ̀lé. ó tó ajó mi omi wọn lu sànà. ọmọlẹ́kẹrẹ òun dá kàsídà tẹ̀lé. ṣé bó ti ṣẹlẹ̀ rí láti Ọ̀fà tá a jẹ bá rìn lọ rá. táwọn lọ sí ra. tí a tó rìn padà wá pẹ̀lú bàndírì. àlìjẹ̀lú kan sá lọ nínú gbogbo àti gbogbo àdúrà jì. bẹ́ẹ̀ni. wọn ò lè dúró. eléyìí ju àlọ. èyí ju àlọ. gbogbo àti fẹsẹ̀ rìn jọ náà ẹ dàgbà tán lè mọ̀ wọ́n léèyàn bó lẹ́yìn náà ṣe dàgbà tí wọ́n pín in lé. mọ̀nà kakínní àhà.
èyàn máa di lord níbi nǹkan níbi ọ̀rọ̀ lónìí láyé lónìí. láyé lónìí. ó ti kọjá. ó ti kọjá. أكرم بقوم أكرموا القرآن. bàbá tí wọ́n fẹ́ kéwú túbà ní yídì gbogbo tó nàró lẹ́yìn mi àwọn àbúrò mi nù àwọn ẹ̀gbọ́n mi nù. ó kú bí ọ̀sẹ̀ náà dẹ́rù bà mí ojú tí ẹgbẹ́ ti tó. bẹ́ẹ̀ni. àwọn olójú ètò wọ̀nyí. bẹ́ẹ̀ni. sàmúndà ń bẹnu wa. tààrà. tààrà. وهبوا له. mo rán ọlọ́bì kan jẹ́ òní ọlọ́pàá kan fẹ́ dín ọdún náà ìkẹ́kẹ́ bóde nínú ọkọ ni ó ní sẹ́ ń sí aṣọ hàn. ń sí aṣọ hàn. kọ́rí ikùn mi. àwọn lọ dá dúró. àwọn lọ dá dúró ọlọ́pàá ní ẹ máa lọ dá. ẹ máa lọ ọ̀gá wọn ló jáde ní bẹ̀bẹ̀. oní tí bàbá bá ilé bá a níbi ìgbẹ́ dáa dúró ẹ mọ̀ wọ́n sì mà náà nílò tán. ń sọ ń bò mí tí ì ṣe bí kíní ò gbọdọ̀ kú o tá ń da epo sínú jẹnẹrétọ̀ bí ìtọ̀. وهبوا له. ìdílé sọ bẹ́ẹ̀ àwọn èèyàn mùsíbà ń bẹ o iná ìgbọdọ̀ kú lóru o. ìgbọdọ̀ kú lóru. أرواح والأبدان. jẹnẹrétọ̀ ló kú ẹ sáfinálẹ̀ ẹ sáfinálẹ̀ ẹ sáfinálẹ̀. bínú ò bá ti kú. bínú ò bá ti kú. sẹ́rẹ́ yìí yóò padà sọ̀rọ̀. eléyìí yóò padà sọ̀rọ̀. ta ló lóun jùlọ kó wá sí àyín wọ́n ti sara ń tiẹ̀. ọba lè kó wá wí tiẹ̀. táyé wá wí. táyé mùrídìí bàbá ní ọba. mùrídìí yìí. ọba lè kéwù. ọlọ́njàrí wẹ́. ọba lè kéwù. ọlọ́njàrí wẹ́. ìgbà tí o ti spíkà ń ṣe wá sí. nígbà tí o ṣe ń jìnnà ń ṣe wá sí. ẹ̀yin ni ẹ farabalẹ̀ kẹ́gbọ́. àwa ni ká farabalẹ̀ kẹ́gbọ́. wọ́n máa tì. wọ́n máa tì. lẹ́yìn ọ̀la ni. lẹ́yìn ọ̀la ni. gbogbo ọlá tí mo bá ti tì lẹ́yìn rẹ̀. gbogbo ọlá tó bá wẹ̀yìn tí ò réyàn lẹ́yìn rẹ̀. kàsá ń ilẹ̀ àyèjá gbẹ̀gẹ́rẹ́ sílá bẹ́ẹ̀ tí lójú ogun tí ò ní nǹkan jà ni. ó dàbí ẹni tí ń lo ogun tí ò ní nǹkan jà ni. wọ́n kàn pa bí ìdun ni. wọ́n kàn pa bí ìdun ni. ọ̀kàrẹ̀ gídádò. kò fẹ́ kí n bá ń jà. kò fẹ́ kí n àti owó jà. gídádò. إلى الهيجاب غير سلاح. jàmáà ti dá mi lóhùn. Naam. ẹ là ń da ọlọ́run náà ni. ẹ ń dá mi lóhùn. mo wí yìí ẹnu ti kó ń bẹ́ẹ̀ nù. ẹnu ti kó ń bẹ́ẹ̀ nù. mo dẹ̀ sáré rọ̀lẹ́ ìjẹta náà. rọ̀lẹ́ ìjẹta. bàbá àgbálẹ̀ ọba wọ́n ti máa ṣe ti agbolé kan fi ń ṣèyànràn táwọn ọmọ agbolé náà tó máa jẹ àgbàdo kọjá àti bọ̀ọ̀lì tí ò ní lè jòkó tì yàn. tí ò ní lè jòkó tì wọ́n. bàbá mo láǹfààní ńlá kan jẹ́ òní òun á pín fún àwọn òun á fún àwọn méjì nábà dé bàbá ìwà fáṣẹ àmúlékìní ńládùn jẹ fún yìí fún wa mo ní títa ni ṣé mo rí oníwàásí ni a ò bá mi ká ṣé tó bá gbá létí gbé alọ ṣé yóò dùn wọn náà nílé ó ní kò lè dùn nígbà tó ti ní dùn orí tẹ fún wa náà kàn án. ọ̀tẹ̀ yà lọ jẹ́. tẹ́wọ́ bùn ọmọ ọlánìkẹ́ tó wà lórí ipò ẹ máa yọjú bí asín tí a ń kọ́ njọ́ tí ń sẹ̀sìn lójú títí tí mọ́tò bàjẹ́ ó lè dá ọlọ́run rí jìjẹ́ mọ́ lọ́nà gúúsó. òru mo fi rìn jọ náà gbogbo bí táà ní lóru ọlọ́run ní sí ń pa àwa sọ́sárì àbá sí ẹ̀gbọ́ abádé sẹ́mi àwọn ògùsọ náà kan báyìí ní ẹ bá rọjá náà ọkọ̀ tọ̀tọ̀ sí lára pẹ̀lú ẹ̀ tó dúró yìí. bẹ́ẹ̀ni ọkọ̀ tọ̀tọ̀. èmi ti wá lọ mo ti rìn bí bísí lè kéwu àwọn mo ní wọn kọ àwọn ẹ̀sìn mi lọ́rùn mo wá padà. Allahu Akbar. ta ni mo ti lọ. ẹ̀rọ ọlọ́run ti lọ. àpá ìyá ṣe bẹ́ẹ̀ wá ń bẹ̀. bẹ́ẹ̀ni. mo láti wá padà. mo wá padà mo ní wọn ò lówó lọ. lówó lọ́wọ́. ẹ kàn pa wọn lásán ni. yàrá magarata aláwọ. láti wá ń kọ́ ọ́sá tí wọ́n sọ yàrá magarata aláwọ ọmọlé kéwu lọ́wọ́ wọn tí wọ́n gbá húsá. akhaka mo wá tọ́bọ̀ moving bank mi. bẹ́ẹ̀ni. mo wá gbé owó yẹn jáde mo ní ẹgbà Haúsá wa ní olè yẹn wá ní torí kíni mo ní wọn lówó lọ mo ní mo fi ra ẹ̀mí wọn. ẹ jẹ́ máa kún ọ lọ. ẹ yọ̀ǹda ẹ̀mí wọn fún mi.
àwa dé kí wá kàn pé ajẹjà àkàn wá dé wọn fi rí bọ̀ mo ní sẹ́ lùwọ́ náà lọ. ẹ̀yin tí ẹ bá pẹ́ fẹ́ràn kọ̀dọ̀ yìí owó dírẹ́bà tó wọ ọkọ̀ kẹta tó tẹ̀lé wa ọmọ ọkọ̀ ló gbé owó lọ ó ti àádùn mi ó kọ dáàdì mi ní jẹ́ ọ̀gá rẹ̀ pé òsẹ́nì fún ọ lówó kò sówó lẹ̀ ó sì sùn lórí ìkànnì ọmọ kéwù mi ni àfi pàà bẹ́ẹ̀ sì páàsì yọwọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀gá ní sẹ́ rí mo ní ó fún ọ lówó ìgbà tí ẹ pa ní sí ọ̀rẹ́ mi rẹ mọ́ kún rówó mọ́ wọ́n kékeré kan ní security vote ìwọ tó o bá máa ń sùn tí o sì kírẹ́dìtì lórí fóònù rẹ ọdún mọ́ jí dáadáa ọgbọ́dọ̀ lókun bíi 500 1000 torí ìdágìrì pé ẹ lóhùn lémi dáadáa mọ́ o kódà 200 ti tó ẹ ló bọ́wá ṣe bá jọ kékeré fẹ́ ṣe ọ yóò mọ̀ sáré bọ̀ ni ọwọ́ lo fóònù débi tó ọwọ́ ni bí ń pè yẹn wọ́n pè mí àṣàlẹ́ ni ó pè ọ́. akhaka innama Allah khallahu kasa'in ila hijabi ghayri silahi. ẹ tí bá mi lòdù kírẹ́dìtì mi ni. bẹ́ẹ̀ni. n ò ní less than 20,000 rí. bẹ́ẹ̀ni. o gbà lọ iná lórí fóònù. o gbà lọ iná. njọ́ tó bá pè ọ fún mọ́kà kò ní dáhùn. ní dáhùn. àti ẹ̀fẹ́ pé kólé ti wà àdúgbò ó ti lu. ó ti lu fóònù pa. lára tó tún burúkú jù tẹ́ ẹ̀ mà wọ́n tó bá ti dé màkà má mà pa fóònù. ó lè lọ fún ọrù àbí kíkú wọlé tó ọkọ mọ́mọ́ ó ní mo pa fóònù wàhálà wo lọ sí wọ́n tí ìyàwó rẹ̀ ń bọ́ ọwọ́ ń pa fóònù sáyẹ̀ rẹ̀ ti dà ní. sọ̀rọ̀ náà lọ pọ́nlé tó bá wọn. ntọ́jú ọmọ kí omi kan ṣe tún kamila jù láyé ìyàwó mi kan fẹ́ lọ bímọ lọ hospital mo wá fi fóònù sẹ́gbẹ̀ẹ́ báyìí ló ń bá ní wọ́n mọ̀ ẹ̀dùn sọ́kúlù wá fi sí sáyẹn mo wá retí pé ó yẹ kí wọ́n ti pè mí wọ́n ti bímọ mo bá wo orí fóònù wọ́n ti pè mí bí ọ̀nà 20 mo ní nǹkan dé vivi lọ́sípítà mo ní ta ló ṣe fóònù láyé ẹ̀ gbọ́dọ̀ ṣe fóònù nígbà máa ẹjọ́ wọn máa jí mi lẹ̀ ẹ̀ tára yóò bá jí òsì náà ni ó jí ọ̀tọ̀ orí orí wọn pa fóònù tá a fẹ́ ṣe ọ́ lóore ńkọ́ ẹlẹ́ẹ̀kejì má máa sùn láì ní bóyá bíi 2000 lẹ́gbẹ̀ẹ́. bẹ́ẹ̀ni tọ́ ìdá gbogbo ẹ̀mí rẹ. wọ́n lè dé bí wọ́n ti dé gbogbo tí mo ní nì tí wọ́n bá ti rí nǹkan gbà wọ́n ń lọ́nu. àwọn àna bíi dúrọ́ọ̀mù. olówó báńkì. àwọn àna ọmọ pọ̀ táyà ìwọ bá lè fowó rọrí bí nǹkan bá tiẹ̀ dé gbogbo tí mo ní náà ni wọ́n ń lọ́nu torí tí wọ́n jẹ́ ní wáká. wọ́n fi wá ní kọ́ máa jẹ́ ATM rẹ kò wọ́n jẹ́ lẹ́nu. gbogbo tí àwọn èèyàn kà sí kékeré ni mo ti mọ̀. kékeré ni. kékeré màá yẹ fún ọ lówó. fún ọ lówó. Kùránì ń bẹ lára Nẹ́bì Ọlọ́run ń bẹ lára Nẹ́bì èsì tó wáyé ní Umar kó tó di control ṣùgbọ́n náà tó dà Nẹ́bì ló dá Umar. àkàn bẹ lórí ilẹ̀ Umar ni wọ́n ọba àṣà Kùránì kan fi wẹ̀ kọ́ fọ́ mu wọ́n hàn ní mà wọ́n bá tiẹ̀ bí wọ́n dẹ́mi rẹ̀ lógbodò. èmi lè gbọ́kàndé tó dà Nẹ́bì èsì tí ilé confront Umar tí mo fi sá fún Umar ní bọ́ yóò hàn mí lé mọ́ ṣèbí èsì tí Musa họ fún fìrì ọ̀nà èsì tó họ bí Musa yẹ tó sọ lé mú ló họ kò dúró tó bá dúró kó ṣẹlẹ̀ dọ́tà Nẹ́bì ní tọ́lọ̀ ní ká Nẹ́bì ò sáko ní mẹ́ka kó máa sálọ Mádínà Ànẹ́bì ní kí ló dé ní máa lọ ó ti nǹkan sí ọ àwọn tó fẹ́ kojú ìwèrè ní ẹ. èmi náà fi sí ọgbẹ́rẹ́ àáké orí ọlọ àáké èyí wá ní kíni náà tẹ́ ti wò ó tẹ́ ti fọ̀ má jẹ bẹ́ẹ̀ ṣe rànjú mọ́ báyìí ọtí domi tán mà a ó wá jòkó lórí odò a ó wá torí bodò a ní mí a ó wá sin láti bàrà àdídé bíi fòrò a ó wá sin a wá tún padà sí ibi sọ nígbà tó ń jó lọ́wọ́ ìyá tó ní ẹkú sẹ́wọ̀n ó ti bàṣẹ rẹ jẹ tó kọjá lásìkò mo tẹ́ ní wá sí náà ni kó tọ̀ sí ọ lè rí tọ̀ lára ẹ̀ ni ó ti tọ̀. ọ lè rí ni. èmi ò lọ́bẹ̀ lálẹ́ torí àwọn tí wọ́n máa ń ṣe nǹkan ṣe kan ní kúnjọ́ àgbè. ntọ́ njó tí ń jọ lójú. bí ń jọ lójú. àti kò gbàgbára bẹ kú. ó ti lọ.
ẹlẹ́ẹ̀kejì mẹ́ta náà ni kí n wí kí n máa lọ. kan bẹ al-muqtaduna bihi fi af'alihi al-qalbiyya. kan bẹ wọ́n kọ́ sí ànábì pẹ̀lú àwọn ẹsẹ̀ tó jẹ́ iṣẹ́ ọkàn az-zuhdi wal-ikhlas. Allahu akbar. àtẹ̀bájẹ́ olùráyé sá ẹ má rí ọfín o. ẹ má rí ọfín. وأهل التقى لله تسري قلوبهم إلى غاية نالوا بها المشرب العذبا. àti ń bẹ láàrin wa tí ẹ̀mí wọ́n sì ń gbé wájú Ọlọ́run. ọba. òun kẹtọrọ dúníà. Asa wọn lè ya bàtà wọn lè lu o. Bàtà wọn lè lu. Bí káwọ́fì wa ẹ̀yìndì ẹ̀ wọ́n lè dé fìlà kan fún ọdún kan o. Bẹ́ẹ̀ni, ká fi bomi. Ẹ má wọ̀ lẹ́ni ilẹ̀ o, ẹ lè tara wọn sí àgbákò. Wọ́n ní kírun mú ìlímọ̀ òdì ọ̀rọ̀ sọ̀rọ̀ kárìbá. Ẹni bá mi bá mi yọ̀ bá níbi òní sọ̀fọ̀. Sallallahu alaihi wasallam. Inú ilẹ̀ ilmi fi iradati ìtòkọ̀. Jama ìkànnà wòlíì. Ọ̀kan náà wòlíì. Ẹ kojú sí mi. Ọ̀kan náà wòlíì. Iye ní tiwó ni máa jòkó tì. Iye ní tuwó. Iye ní tuwó. Yóò wá jòkó tì iye ní tuwó. Yóò wá dá tuwó fún. Yóò dá tuwó fún. Lọ́wọ́ àdìjọ́ yẹn àwọn aráàlú wọn wá níyàwó láti kọ́ ará Èkó wá. Wọ́n kó mọ́ òlu ẹ̀wọ̀lú. Tuwó wá ń tà. Tuwó wá ń tà. Wèrè wá dìde pé ní fún mi tuwó jẹ ni. Ó yẹ jòkó ń dé èèyàn gidi lóun lọ́wọ́. Ń dé èèyàn gidi lóun lọ́wọ́. Wèrè ní èèyàn gidi. Èèyàn gidi. Àwọn lè yàn. Àwọn lè yàn. Káàdé kó sì mọ jà náà. Àwọn ọjà náà. Nánà owó tààrà. Wèrè kan ní jẹ túwò rẹ mọ́ látòní. Ọlọ́run fún mi ní túwó látọ̀dọ̀ rẹ. Látọ̀dọ̀ rẹ. Ọwọ́ tó nà báyìí tí wọ́n sì jábọ́ láti sẹ́mọ̀. Allahu akbar. Àwọn olè ń pè ní wèrè. Àwọn olè ń pè ní wèrè. Àwọn olè ní wọn ò rásọ̀wọ̀. Wọn ò rásọ̀wọ̀ ní ẹ̀mí wọn mọ́ lọ́rọ̀ lọ ju tiẹ̀ lọ. Ju tiẹ̀ lọ. Qawmun wal ikhlas. Kan jọ ànábì pẹ̀lú ìsàfọ̀mọ́. Pẹ̀lú ìsàfọ̀mọ́. Ẹ má kọlù wọn o. Ẹ má kọlù wọn. Ẹ ń gbọ́ lóru òní o. Ẹ má kọlù wọn. Mo kàn kíní kan tí ń kàn rí bàbá Sọláàtì. Mo travel tó mo wá páàkì síbi iwájú Palace Ọlọ́fà. Wèrè kan bá dé kó wọ́n pa. Ẹ̀yin náà ń bẹnu ọkọ̀. Bẹ́ẹ̀ni. Ó ní afún mi lówó ẹnìkan kan wá dáhùn. Ẹnìkan kan ò dáhùn. Ó ní àfáà mú ìdí ni sátìwọ́ náà lọ ní dáhùn. Mo ládàáwò dé. Àdánwò dé. Ẹ bá mówó. Owó dà. Tí wèrè fi mú kọ mi. Wèrè tí ì rírí. Ó wá níwà wèrè ni kì í ṣe wèrè. Kì í ṣe wèrè. Mo wá ń bọ̀ láti Ṣakí. Láti Ṣakí. Lóru ọjọ́ ni. Lóru bẹ́ẹ̀ ni. Ojú ọjọ́ òní funfun jọ náà. Allahu akbar. Máa kúrò ní Ṣakí, mo kúrò ní 3:30 kí ni bá ti lọ́fà, mo ní program lọ́fà. Lóru. Níbi tí ẹ tó àsìlópì báyìí. Dẹ́dà fúri wáyé. Lẹ́nìkan bá ń gun ọ̀kadà bọ̀ kò níná. Níná. Ó ní bàbá aago tí ẹ ti kú òní mo ti kú o. Ó sì pàdé wa nípa àjọ máa lọ o. Àjọ máa lọ o. Ó ní wọ́n ń pààyàn lọ́wọ́ níbẹ̀. Wọ́n ń pààyàn lọ́wọ́ níbẹ̀ o. Ẹ padà. Ó ní ẹ má lọ. Ẹ má lọ. Kì í ṣe èèyàn. Èyí ṣe èèyàn. Kì í ṣe èèyàn. Ọlọ́run fẹ́ fi dán mi bóyá sì kiri mọ́kà ọlọ́kadà ni wàá dá mi padà. Mo yá a dún. Ẹ̀yìn táwọn báyìí bá a ṣe rí mọ́ nù. Àbárí mọ́. Èmi ló ṣẹlẹ̀ sí. Orin 1976 nù. لتسير من درسي ودابستانا. Ọmọ mo dé nù igbó pa lọ́lọ́. Ọmọ ọ̀kẹ́rẹ́. سبحان من وهب الأجور لأهلها. Àgbàlagbà ti mọ rántí ní ìsìn. وهدى القلوب. Jẹ̀mọ́. Sẹ́ẹ̀dí èmi wá ní mo wá nílé kan. Mọ bílé náà sì jẹ́ tó lóru ni. Òru ni. Ẹnìkan kan wá ní ó ní ẹ̀yà báyìí. Ẹ̀yà báyìí. Sẹ́ẹ̀dí òun yà báyìí. Kí ni kan lift mi? Ẹ̀yin ilé ni mo ti bára mi. Allahu akbar. Àwọn ọmọ wa ń wá mi pé bàbá àti wàá dòdì ọkọ̀. Wàhálà náà ni mo kàn yọ báyìí ni. Wàhálà ni. وهدى القلوب وعلم الإنسان. Ojú rí. Jẹ́wọ́ ọ̀dà mi ló ń bẹ́ ni. Ọlọ́run jẹ́ àárín pé. Àṣà àwọn yìí
àwọn yìí. ìkan bẹ tí mo fún wa ashabil fiqi wa usuli din àtàkọ́kọ́ nù tí wọ́n jọ ànábì pẹ̀lú gbólóhùn àkàwà jọ pẹ̀lú sẹ́rẹ̀ iṣẹ́ tí wọ́n fọkàn ṣe wọ́n ní ka zuhudi wákìní wal ikhlas wọ́n sàfọ̀mọ́ ara wọn àkàwà ń bẹ al-muqtaduna bihi ẹ̀gbọ́ fi af'alihi az-zahira àwọn fi iṣẹ́ tó hàn jọ ànábì Muhammad jẹ́bẹ́ níbi iṣẹ́ kí ni kasolati wa siyam náfìlà yíyan ni àwẹ̀ gbígbà ni tẹ́bá nínú ẹ mọ́kọlù wọn o àwọn tá gbọdọ̀ kọlù ní kàdóòrò ni. qawmu idha janna zalamu alayhim. àwọn tó ń gbé tó rú bá dé. qamu hunalika sujjadan wa qiyama. yatalazzazuna bi dhikrihi fi laylihim. lídà gbogbo ẹ̀dá tí o bá kọlù yẹn láyé lọ wá sí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí tó o bá ti bá nìkan náà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí fílẹ̀ mọ́kànlú o. wa naharihim. tó o bá kọlù kélé ò gbé ọ. la yabrahuna siyama. èyí ń forú sí é. èyí ń forú seré. ọ̀sìn náà bàjá. ọlọ́ọ̀bàjà. òru náà ni wọ́n kùnà máyè. èyí ń gbàwẹ̀ bí agilintí. ọlọ́run fi ti ẹwẹ́ náà. ọgbàwẹ̀ kú nǹkan sí ọ. ayana imamu filayli duna tahajjudin. ففي ليلة وقت لنيل إجابتي. olùwọ́ tó ń sùn lóru. بغير تهجد. dákùnrin ẹni tó sùn lọ́wọ́ ẹ pé Allah ló ti rẹ lẹ́ẹ̀kan náà. Allah. ẹ já wí kan sí i. ìkẹtẹjú kìlẹ̀ dáadáa. ayana imamu filayli. olùkọ́ tó ń sùn lóru. duna tahajjud. ọtí ẹ gbìyànjú díẹ̀ ó sì tàá jùdí fún ọ. ọtí ẹ gbìyànjú rárá. ففي ليلة وقت لنيل إجابتي. ó ní àsìkò kan bẹ lóru. lìnẹ́ẹ̀lì ìjábà tó o bá ti lè ṣe báyìí àdúrà ló gbà sòsè lọ́dọ̀ Ọlọ́run ni. متى ترتقي إلى أوتى الليل نائم. ẹ mọ̀ pé látàárọ̀ láti àná kódà àwọn àlejò yẹn orí ìjòkó ni a bá mi ara mi gan ti wíìkì díẹ̀ ṣùgbọ́n òun ṣe ní wábi èyí bàtà àti tó báyìí láti ń ṣe ká èyí ó sì ga jẹ́ kó máa rántí ibi tó náà ti gbéga. متى ترتقي إلى أوتى في الليل نائم. wọ́n tó lè má sùn lóru ìgbà olùwàsó ga ọ̀lẹ́ga ọkàn dà kalijimad ọkàn dàbí nǹkan gbọ́dọ̀ gidi tí ò lè kó lójú kan náà ni. قم الليل في الكتاب إشارتي. قم الليل ọkùnrin في الكتاب nínú Al-Qur'an ìṣàrà ni wà níbi dídé lóru. àlébà tẹ mọ́rù wá bẹ́ẹ̀ bá dẹ́ yìí kalẹ̀ lóru ọmọ mi ò ti lọ́ máa jalè báyìí. bẹ́ẹ̀ni ó ti lọ́ máa jalè. ẹlòmíín tí ò lọ jalè yóò sẹ́kùn ní aṣẹ́wó ní ilé tútù ẹ̀ kàṣúà. wọ́n á fún dín lọ́mọbìnrin míì tó wà níbí wọ́n á fún dín yóò wà láàrin fídì tọkọ ń fò lẹ́sìn báyìí wọ́n ṣe kọ́ mọ́tò lóru. ọkọ̀ tí mo sí náà rẹ́lẹ̀. mo sí náà rẹ́lẹ̀ ṣe ń fò wọ́n yanjú rẹ̀ nù. òru òní nìkan báyìí ẹ ti la ẹ̀mọ́ yẹn lóko ná gbogbo àwọn ọ̀dọ́ tó kọ́ lọ mú pàrágà àwọn náà wàá gbọ́ wá sí wọn dọ̀mọ́ àlìjẹ́nnà èmi ò bá ti máa gbóni tẹ̀ wọ́n àǹgòfà tí lè fi mọ́ ní ọmọ kù ìyára ló tún dé ọmọ wọlé yìí ò sún kíkíní kan ọmọ wọlé ìyá gbé ẹkú kò sí ilé ìyá ò béèrè àṣìbí. kíní kan wà jẹ́ mú nísìn tí wọ́n bá ti gba wọn létí bí 50 wọn lè sọ̀rọ̀ owó kóló nù. ẹ ti mú kọ rẹ ẹsìn wọ̀nyí tẹ̀ mú. متى ترتقي. jama wẹlẹ wà ní. إذ أنت في الليل نائم. èmi ò mọ ẹja ti ná kí n tó dé o.
owó lálùmọ́gìrì tèmi tí ń ná ká láti rọ̀ lẹ́nu. قم الليل هذا bàbá Sàláàtì 10,000 naira. في كتاب إشارتي ọ̀kàrẹ̀ bàbá wí. قم الليل